ní kájẹ káwájà àbòsí. Òtítọ́ ní káṣe káwájà àbòsí. Ẹnikẹ́ni bàjẹ́ àbòsí bájìdá nílò jẹjẹ. Ẹnikẹ́ni bàjẹ́ àbòsí ti bájìdá nílò jẹjẹ. Òtítọ́ ní káṣe káwájà àbòsí. Òtítọ́ ní káṣe káwájà àbòsí. Òtítọ́ ní káṣe káwájà àbòsí. Ẹnikẹ́ni bàjẹ́ àbòsí ti bájìdá nílò jẹjẹ. Ẹnikẹ́ni bàjẹ́ àbòsí ti bájìdá nílò jẹjẹ. Òtítọ́ ní káṣe káwájà àbòsí. Ọmọ tá a lè ṣe tá a kálí tù. Ọba àtúlà ọmọ lọkọ̀ nílé iṣẹ́ rí. Ọmọ káfọ́ pa wà káfàjẹ́ wà. Káfọ́ gédégédé ọwà kọ̀ ní iṣẹ́ rí. Ẹ̀fún ṣayọ̀ wọ́n kẹ́ ilé bàbá ẹ̀. Ọmọ lọ́rẹ̀ fún mọ́jọ. Ọmọ gbogbo ọmọ ṣàgbọ́gbọ́. Ó rẹ̀ títí ó rẹ̀ dọ́tà. Ẹ̀rù tọ́pọ̀ mi sí wọn sì túrẹ́ sí. Òtítọ́ ní ká ṣe ká má ṣàbòsí. Òtítọ́ ní ká ṣe ká má ṣàbòsí. Ẹnikẹ́ni bá ṣàbòsí bájìdá nílò jẹjẹ. Ẹnikẹ́ni bá ṣàbòsí bájìdá nílò jẹjẹ. òtítọ́ ní ká ṣe ká má ṣàbòsí. Bí a bá purọ́ Irọ́ ajá ó tá bá purọ́ irọ́ ajá. Bá purọ́ irọ́ ajá ó tá bá purọ́ irọ́ ajá. ká má ṣàbòsí. Ọmọ aráyé Ká má ṣàbòsí o tí ọlá àti sùn irọ́ ajá. Ọlọ́run ló rán wa ní iṣẹ́ sí Sí gbogbo ayé ó sì jẹ́ṣẹ́ yẹn mọ́. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́. Ọlọ́run ló Rán rán mi wa ní ní iṣẹ́ sí gbogbo ọmọ lọ́fìn ó sì jẹ́ṣẹ́ yẹn mọ́. bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́. Bí ẹ bá fòrè Tí ẹ mọ̀ ṣe ṣe wá, Ọlọ́run á san yín lẹ́san ẹ̀ o. bẹ́ẹ̀ bá tún Fìkà tí ẹ mọ̀ ṣe Ọlọ́run á san yín lẹ́san ẹ̀ o. Ọlọ́run ló Rán mi ní iṣẹ́ sí gbogbo ayé wọ́n sì jẹ́ṣẹ́ yẹn bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ́. Ẹ káàbọ̀ sórí ètò ìyá mi Esther Ogunlade Dáramọ́lá. ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò ìbètì yín náà ni èmi àbúrò yín ọmọ yín ọmọ ọlọ́kọ̀ níṣẹ́rìmọlẹ̀ ẹ̀fún ṣayọ̀ kanṣo yìí náà ni èmi lòsùn àkẹ́sàn lérí ọmọ agbẹ̀bí òmùwẹ̀ ọmọ agbẹ̀bí ayé ọmọ agbẹ̀bí ọ̀run láti ṣẹ̀rí ọlọ́fin èmi lọ́mọ ọlọ́fin ògún fún mi nírè bẹ́ẹ̀ ni èmi ni tìyín ní tòótọ́ ọmọ tá a dé ṣe ẹ̀fún ṣayọ̀ Ọbátúlá onígbàkulé kejì láti ìran ọlọ́fin ògún fún mi rè níbi tí Àwórì sí wọ́n ní okùn kan kì í gùn kó ṣàmà níbi tí ó ti ń bọ̀ bẹ́ẹ̀ ni èmi lọ́mìírínwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́ èmi làgbò dúdú tó wọnú ọkọ̀ tó di funfun ni èmi lọ́mìírínwó ọ̀pá ẹgbẹ̀rún àjẹ́ èmi lọmọ káfọpá wà káfàjẹwà káfò gèdègèdè ọwọ́ wakọ̀ déṣẹ́rí mọ́lẹ̀ ọmọ sóbà láàlá àgbélégbòye ògbóye gbọ́lá ọmọ ọba elérìgì gbẹ̀dú orí mi máa ń wú ni tí n bá rántí ilé tí bá ń kíra mi bẹ́yìn orí mi máa ń wú ni ẹ káàbọ̀ sórí ètò yín ètò mi ètò wa
ètò tí gbogbo ọmọ Àwórì káfàtà nílé lóko nírìn àjò apá kẹwàá leléyìí lórí ètò náà ìṣẹ̀rí ọlọ́fin nílé fún gbogbo ọmọ Àwórì pátápátá ẹ bá mi wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan ẹ jẹ́ ká máa bá ètò náà bọ̀ mo wá fẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè ọba tó mọ mí ọba tó mọ̀ mí ọba tó mọ̀ wá ọba tó mọ̀ wá rí ìró àlá Elédùmarè gbòǹgbò ìdílé Jésè kìnìún ẹ̀yà Júdà òkúta tíntínní tó gbé Fáráò ṣubú gbòǹgbò ìdílé Jésè ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ̀pọ̀n kan Fáráò tó ṣèrè bọmi ẹ̀parun fún wọn a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba Elédùmarè ọba tó dá wa sí di ìṣẹ́jú yìí mo wá júbà ọmọdé o mo júbà àgbàlagbà mo júbà ládéládé ẹ̀yin bàbá mi mo júbà lóyè lóyè mo júbà ìyá mo júbà bàbá mo júbà ọkùnrin mo júbà obìnrin mo júbà oyúnnú mo tún júbà àṣẹ ìdí pẹ̀lú mo wà ní ojú agba mi báyìí o kí n má ṣe jìn sọ́fìn ayé kí n má tẹ̀julẹ̀ mọ́lẹ̀ mo ti mọ̀ pé tẹ̀yin bàbá mi tẹ́ bá ti wà pẹ̀lú mi tẹ̀yin màmá mi náà tẹ́ bá ti wà lẹ́yìn mi àtẹ̀yin ẹbí àtẹ̀yin àbúrò mi nítorí kò sẹ́ni tá a gbọ́dọ̀ fojú pa rẹ́ bẹ́ẹ̀ ni pàápàá jùlọ àwọn àṣẹ ẹ̀dí a gbọ́dọ̀ fojú pa wọn rẹ́ nítorí pé tí ò bá nídìí obìnrin kan kì í jẹ́ kú mólú èyí tó bá jẹ́ kú mólú ikú ti pa akọ ní ilé wọn lọ ni ikú ò ní pa wá ní rèwerèwe ẹ jẹ́ ká máa bá ètò náà bọ̀. ẹ jẹ́ ká fara wa mọ́ra ọ̀rẹ́ ò fẹ́ràn ẹ jẹ́ ká fara wa mọ́ra pàǹtí ò lè nìkan òkè tí gbọ́dọ̀ gbọ́ àdìtì ẹ jẹ́ ká fara wa mọ́ra ẹ jẹ́ ká fara wa mọ́ra ọ̀rẹ́ ò fẹ́ràn ẹ jẹ́ ká fara wa mọ́ra pàǹtí ò lè nìkan òkè tí gbọ́dọ̀ gbọ́ àdìtì ẹ jẹ́ ká fara wa mọ́ra. ẹ̀yọ́ Àwórì lápapọ̀ ẹ jẹ́ ká bá a sọ̀rọ̀ sí ti ìjà ọlọ́lá orúkọ ló sọ ní. bẹ́ẹ̀ ni. ọjọ́ kan ṣoṣo nìyọ̀ ń ti mọ́ òun ní bá a lágbára ọdẹ tó fi fìlà péré. ọjọ́ kan ṣoṣo nìyọ̀ ń ti mọ́ òun ní bá a lágbára ọdẹ tó fi fìlà péré. nítorí pé tó bá díjọ́ kejì wọ́n máa sá fún ni. ayé ọmọ Àwórì ẹ jẹ́ ká ṣèrà wa lọ́kàn ṣoṣo. ojú bí èmi ojú ẹ. níbo ló fẹ́ mú wa dé? Èdùmàrè kó mú wa délé ilé àṣẹ wà. kó mọ́ra ẹ̀ lágbàá o. kọ́mọdé mọ́ra ẹ̀ lọ́mọdé. kẹgbọ́n mọ ẹ̀gbọ́n ẹ̀ lẹ́wọ́ o. àbúrò mọ́ra ẹ̀ lábúrò. ẹ jẹ́ ká fara mọ́ra ọ̀rẹ́ ò fẹ́ràn ẹ jẹ́ ká fara wa mọ́ra pàǹtí ò lè nìkan òkè tí gbọ́dọ̀ pọ̀ àdìtì ẹ jẹ́ ká fara wa mọ́ra. àìjọ ní pọ́nmẹ́jọ níjọ́ mẹ́jọ níyà. ẹ káàbọ̀ sórí ètò Ọlọ́fin. abẹ́ òrí ẹ̀gbọ́n mi ò ní dépò ọ̀la. ògùn fún mi nírè agbe gbogbo wa o ẹ káàbọ̀. bá gbé fara ta. àbúrò mi ò ní dépò ọ̀la. kàkà kó dépò ọ̀la má gbé fara ta. ìyẹn ò dáa bẹ́ẹ̀. àbí ṣé yẹn wá dání. kò dáa rárá. ẹ jẹ́ ká rorí wò ká fi mọ̀ràn ṣọ̀kan ìyẹn ló lè. tó wá délé ìlérí ẹ jẹ́ ká fara wa mọ́ra ọ̀rẹ́ ò fẹ́ràn ẹ jẹ́ ká fara wa mọ́ra.
jẹ́ ká fara wa mọ́ra. ẹ ṣeun onílùú wa onílùú tìbúà níbílẹ̀ wa nìyẹn Òsénì Èjìrẹ́ Wàsíù Èjìrẹ́ ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. A gbọ́dọ̀ fara wa mọ́ra ni o, kì í ṣe pé ọmọ Àwórì nìkan lọ̀rọ̀ yìí kàn, ó kan gbogbo wa pátápátá nítorí pé bíbélì náà sọ ó ní ká fẹ́ràn ọmọlàkejì wa gẹ́gẹ́ bí ara wa, ṣùgbọ́n ká tó lè fẹ́ràn ọmọlàkejì wa ìwọ fúnra rẹ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara ẹ. ṣé rí wàhálà tó wà lágbàáyé yìí ni pé ọ̀pọ̀ ènìyàn ni wọn ò nífẹ̀ẹ́ ara wọn fúnra wọn wọn ò nífẹ̀ẹ́ ara wọn dénú gẹ́gẹ́ bí àwọn olówó tó bá lówó ni owó ò kì í tó lówó, olówó kankan ò kì í sùn. Tẹ bá wá ẹni tí ó ní àìsàn jù ní gbogbo àgbáyé olówó ni, nítorí pé gbogbo nǹkan tẹ́ gbogbo èèyàn ṣàní ó ṣàfẹ́ kó ṣá wà lọ́dọ̀ òun, kò wá ní sùn, kò ní wo, kò ní nífọkànbalẹ̀. Tẹ bá ń wẹni tó láìsàn jù ní gbogbo àgbáyé, àwọn ìgbà ojúmọ́ ni àwọn gbajúmọ̀ ènìyàn, àwọn tó lórúkọ kàbìtì kàǹkà, àwọn tó ní fátìrì lọ rẹpẹtẹ, wọn kì í nífọkànbalẹ̀ ìṣẹ́jú kan. ṣe mọ̀ kán dẹ̀ tó máa ń pa lówe wípé ìdìde sókè tálákà ló dùn rí, tó lówó kò lè rọgbọ. Tí o ò bá nífẹ̀ẹ́ ara ẹ o ò lè nífẹ̀ẹ́ lèkejì ẹ, o gbọ́dọ̀ kọ́kọ́ nífẹ̀ẹ́ ara ẹ ná. Bíbélì mi jẹ́ kí n mọ̀ wípé mo gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ara mi, mo dẹ̀ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ọmọlàkejì gẹ́gẹ́ bí ara mi. ṣe rí i pé wọ́n ti ṣàlàyé àbẹ́ yẹn, ṣùgbọ́n nígbà tí mi ò bá nífẹ̀ẹ́ ara mi, báwo ni mo ṣe fẹ́ nífẹ̀ẹ́ ọmọlàkejì mi? Màá máa wá bó ṣe máa ṣubú ni, màá máa wá oríṣiríṣi ẹjọ́ sí lẹ́sẹ̀, ẹjọ́ tí ò mórí pé wá òun ni màá máa wá sí lẹ́sẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò ìyáàfin Victoria Ìwájẹ ìyàwó olùṣọ́ mi láti Sweden. Ẹ káàbọ̀ sórí ètò, mo adopt yín, ẹ máa bá mi ká lọ. Iṣẹ́ rí ọlọ́fin nílé òun ni ètò apá kẹwàá lélẹ́yìí. Apá kẹwàá yìí ní orí ètò tí èmi Ọmọ́tadé ṣe tí gbogbo wa mọ̀ sí Ọlọ́mọ Plenty. Ìtàn lèmi máa ń sọ, ìtàn àrọ́bá. Wọ́n sọ pé tọ́mọ ò bá bátàn á bá rọ́bá, àrọ́bá kẹ̀dẹ̀ ní bàbá ìtàn ni. Ṣùgbọ́n ẹ jẹ́ ká mú èyí tó jẹ́ òtítọ́ nínú ìtàn ká sọ sílẹ̀ fún àwọn ọmọ wa, kì í ṣe pé àhesọ ìtàn tó jẹ́ pé kò ní jẹ́ pé kí èèyàn kó mọ ibi tí ó ti wá. Ibi tó ti wá ó ṣe pàtàkì, ó ṣe kókó. Orírun ẹ ó ṣe pàtàkì, ó ṣe kókó. Òun ni a ṣe gbé ètò yìí kalẹ̀, kì í ṣe fún ìjà, kì í ṣe fún ìbínú, kì í ṣe fún ká máa búra wa, ṣùgbọ́n a gbọ́dọ̀ tọ́ra wa sọ́nà, nítorí pé ṣẹ́rí tẹ́nìkan bá ń sọ ìtàn, ará àta ò ṣá lè mọ̀tàn bàbá mi jù mí lọ, ará àta ò lè mọ̀tàn mi jù mí lọ. God bless you ìyá mi. Ará àta ò lè mọ̀tàn bàbá mi jù mí lọ, ará àta kò lè òyìnbó ò lè mọ̀tàn mi. Òyìnbó kó wa lẹ́rú, wọ́n tún ń sọ̀tàn wa fún wa ní tó jẹ́ pé nǹkan tó fẹ́ ká gbàgbọ́. ṣẹ́rí kéèyàn máa jẹ́ orúkọ òyìnbó, orúkọ ẹrú ni ẹ tún máa fi brag, ẹ tún máa fi polongo, ẹ máa sọ orúkọ yẹn bí ẹni pé orúkọ tó ṣe gbòógì ni. Ọmọ kóòtù káàárọ̀ oòjíire kò kì í jẹ́ Phillips, kò kì í jẹ́ Duncan, kò kì í jẹ́ Richardson, kò kì í jẹ́ gbogbo àwọn orúkọ ẹrú yẹn. Orúkọ tó bá ti mú àmúlùmálà wá, orúkọ ẹrú ni. Òyìnbó òde fẹ́ ká kúrò ní oko ẹrú, wọ́n tún wá ṣe kí ni, wọ́n tún wá ń wá, wọ́n tún ṣe máa mú orí àwa ara wa, wọ́n ṣe máa fi gbára wa, wọ́n ní ká máa gbàgbọ́ nínú ìtàn táwọn bá wa kọ. Òun ni a ṣe gbé ètò yìí kalẹ̀. Ìṣẹ̀rẹ̀ ọlọ́fin nílé fún gbogbo ọmọ Àwórì pátápátá, nílé lóko nírìn àjò ibikíbi yòówù kí àwọn òbí ẹ kí wọ́n tẹ̀dó sí, mọ̀ wípé ìṣẹ̀rẹ̀ ọlọ́fin ibẹ̀ lórí irun ẹ, ibẹ̀ ló ti ń bọ̀, ibẹ̀ làwọn baba ńlá ẹ ló ti ṣẹ̀ wá.
bàbá ńlá Àwórì kẹ̀dẹ̀ ni ẹnìkan ṣo tí a mọ̀ sí Ògúnfúnminíre. Ògúnfúnminíre Ògúnfúnminíre ohun òkè ni Ọlọ́fin Ògúnfúnminíre Àṣọlẹ̀ṣà. Ọmọ Odùduwà ni. A máa mú ìtàn wa lénìí, a máa pín yẹ́lẹ́yẹ́lẹ́ ṣùgbọ́n ẹ̀rí nǹkan kọ̀ọ̀kan ń bẹ. Ẹ tẹ̀lé mi ká lọ sí ìṣẹ̀rí ọlọ́gbọ́ orin kékeré yìí ná. Ìyábọ̀ Balógun ẹ káàbọ̀ sórí ètò. Ọba àtúnlá kò ṣe ti ìṣubú. Abẹ́jọ́lẹ̀ fẹ́ rà bí inú ẹni. Ṣẹ́fẹ́ sọ pé mi ò ní wà ní abẹ́jọ́lẹ̀ fẹ́ rà bí inú ẹni. Mo ṣeré fẹ́nikẹ́ni ìfojú pààyàn rẹ̀. Gbèrè bàbá mi. Èèbà. Ọmọ ọlọ́kọ̀ níṣẹ́ rí mo jẹ. Bẹ́ẹ̀ ni o. Share as you are coming in. Share it to your wall. You may have an Àwórì friend. Let him know his or her roots. Táwa Kálítù, Àmọ̀kẹ́ ọba àtúnlá, kò ṣe ti ṣubú. Abẹ́jọ́lẹ̀ fẹ́ rà bí inú ẹni. Abẹ́jọ́lẹ̀ fẹ́ rà bí inú ẹni. Mi fojú pààyàn rẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá mi, o ṣé ìdílé ìyá mi náà kì mí lọ yẹn o. Bẹ́ẹ̀ ni wọ́n á sì máa rẹ̀ sí gbèrè bàbá mi. Ní iṣẹ́ rí káfàjọwà káfò gédégédé ọwà kọ̀déṣẹ́ rí. Gbèrè. Afọlọ́runṣọ́ ni mí o. Kò ṣe ti ìṣubú. Abẹ́jọ́lẹ̀ fẹ́ rà bí inú ẹni. Abẹ́jọ́lẹ̀ fẹ́ rà bí inú ẹni. Lọ́lá Olúwa mi fojú pààyàn rẹ̀. Lọ́lá Olúwa mi fojú pààyàn rẹ̀. Sẹ̀lẹ̀ ò ṣẹ́ṣó. Mi ò ṣẹ́ṣó. Mi ò ń jalè, àdúrà ni. Àdúrà yìí náà ni. Mo bá gbọ́ alelu owó di Jẹ́ríkò. Sẹ̀lẹ̀ ò ṣẹ́ṣó. Sẹ̀lẹ̀ ò jalè. Sẹ̀lẹ̀ ò ṣẹ́ṣó. Sẹ̀lẹ̀ ò jalè. Àdúrà ló fi jagun fún bàbá oníṣẹ́ ńlá. Ọmọ Tádé ṣe ní kéésì lọ́wọ́. Béèrè o bàbá mi. Ọlọ́mọ plenty. Ọmọ Tádé ṣe Kálítù. Kàfíṣà ayọ̀ ọmọ bàtú làbí kéésì lọ́wọ́. Ọlọ́mọ plenty foundation. Bẹ́ẹ̀ ṣe ń rọmọ làgẹ́yìí lọ́wọ́ lọ́wọ́ máa rọ̀ mí lọ́wọ́. Àṣẹ wà. Tẹ̀lẹ́ ò jalè. Bí mo sọ pé wà yẹn bí o kò gèdè o ìyẹn ní pé fáyà sílà fún bàbá oníṣẹ́ ńlá. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó. Bí o ṣẹ́ṣó kò só lè ń bẹ̀. Tẹ̀lẹ́ ò ṣẹ́ṣó. Tẹ̀lẹ́ ò jalè. Àdúrà ló fi jagun fún bàbá oníṣẹ́ ńlá. Tó bá jẹ́ spiritual problem ló bá ní. Agbára Ọlọ́run gbé. Ọgbọ́n mọ́ bàtúlà yẹ ọlọ́mọ plenty.
ẹnìkan tọrọtọrọ ọlọ́run fún àwa lọ́lọ́run fún èébà. You're welcome. I cite you. Thank you for joining me. Share as you are coming in. Hey, Mami Akinsanya, I cite you, ma. Good afternoon, my beautiful woman. God bless you, ma. Good evening, Atiwale. Good evening, ma. Láti Sheffield. Good evening. Fún bàbá oníṣẹ́ ńlá. Gbàgbàdì, gbàgbàdì, gbàgbàgbàgbàgbàgbàdì, ding ding ding, ding ding ding, gbàgbàgbàgbàgbàdì. Ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé gan ni. Ọ̀gbẹ́ni Wàsíù Èjìrẹ́, ẹ ṣé, mo dúpẹ́ fún àwo yìí tẹ́ ṣe fún mi láti fi gbé ògo ilẹ̀ Àwórì ga àti láti fi ran ètò tá a gbé kalẹ̀ fún gbogbo ọmọ ọlọ́fẹ́ káàfàtà káàkiri gbogbo àgbáyé láti ṣe kiri láti fi máa tọ́ wa sí ọ̀nà. Ẹ káàbọ̀ sórí ètò tèní apá kẹwàá leléyìí. Ọ̀sọ̀ọ̀sẹ̀ la máa ń wá a dẹ̀ gbé kalẹ̀ láti jẹ́ pé kí gbogbo ọmọ Àwórì pátápátá ìbáà jẹ́ pé ìyàwó ni ẹ́ lọ́ọ̀dẹ̀ Àwórì àti ẹ̀níyàwó àyàlá ní ìyàlá ní àyàwó tó máa gbó wa pamọ́lẹ̀ àyàlá ní àbíyamọ àwọn òní àbíyagi àwọn aya wa wọ́n ti dìyà nínú ilé wa ìbáà jẹ́ through marriage àbí bákanbàkan ṣá ti di ọmọ Àwórì nìyẹn. Ó yẹ kó mọ bó ṣe máa ṣe àlàyé ìtàn ojúlówó ìtàn Àwórì fún àwọn èso wẹrẹ ògo wẹrẹ yìí bàbá mi Elédùmarè yìí fi ta wá lọ́rẹ. Ó dáa ká má sọ̀tàn ìgbéyà bá sọ̀tàn yá aṣojúlówó ìtàn ni ó kì í ṣe ìtàn àyálò. Mi ò fún ká má gbọ́ ká má ka àyálò ìtàn ìyàwó òyìnbó yìí kọ́ fún wa. Àwọn yìí kó wa lẹ́rú lọ́jọ́ sí ọtún bá wa kọ̀tàn bàbá wa ìjọ bójúmu kò bójúmu kó ti máa fún àwọn náà máa sọ ìtàn bàbá mi fún mi kò bójúmu. Ìgbéyè mi ò lè bọ́ òyìnbó sọ pé wẹ̀yí nìtàn bàbá tirẹ̀ rí. Ẹ máa wá fún èyí máa ṣàlàyé ìtàn fẹ́mi lẹ́tí má ṣe kí ni lẹ́tí má forí sọra wa lẹ́tí má korí àgbò méjì sákòtò lẹ́tí má dá họ̀họ̀hù sílẹ̀ lérí ọmọ ọlọ́fi it's impossible. Ẹ ṣé bàbá mi apàṣẹ Taofik Lisa àti Òjòdú, ẹ káàbọ̀ sórí ètò ọba ń kí ẹ bàbá mi ọba ń kí ẹ àgbo àtọ́ ọba ń kí ẹ. káti máa pé kátikàti ikú yọ ọkọ sórí pépà káàkiri ikú yọ ọkọ káàkiri pé wẹ̀yí ìgbì ẹnì ọkàn yàn fún ó gbé àkẹtẹ̀ sórí ìyẹlì líjẹ olùdarí Àwórì ọmọ Àwórì lílé lóko lè yóò di ẹ máa jẹ àgbàwẹ́ ìgbàkúgbà là ìgbìyẹ bá gbàgbàkúgbà kẹ́ máa wí fáwọn ọmọ yín àwọn ọmọ yìí mi bọ̀ lọ́la lọ́tún lálejò mẹ́rin sí gbàyà wà yìí ìgbìyàn ọba mọ ibi yàn ti wá ìgbìyàn ọba mọ ojúlówó ìtàn kó jẹ́ pé ìtàn kátikàti Yorùbá gbélé wọn lọ́wọ́ náà mi gbẹ́jọ́ lẹ́tí ṣe kí ni lẹ́tí rẹ̀ wọ́n sílẹ̀ lẹ́tí jẹ́ kọ́ máa fu ìtàn yà kọ́ fún ẹ̀ yìí kí ìtàn ilé ayé ìgbésí ayé ẹ̀ ti rí rèé kí ìtàn ìgbésí ilé ayé babalábàbà ẹ̀ ti rí rèé lẹ́tí sọ wá di eru ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n it's impossible. Òyìnbó ò tún lè bá wa kọ ìtàn wa wọ́n tún gbélé wa lọ́wọ́
káwa náà ká tún máa wá ṣe kíni we take it hinker sinker. No, you have to know your roots. I'm not talking for Àwórì now. Mi sọ fún àwa ọmọ Àwórì nìkan, ò bá jẹ́ Jẹ̀bú, ò bá jẹ́ Iléṣà, ò bá jẹ́ ọmọ Ìwó, ò bá jẹ́ anywhere, Èkìtì, and so on and so forth. Do not allow your children to embrace and accept what Oyibo people wrote about their lineage. No, because it's telling on us today, and it will tell us on our fruits to come tomorrow. On our great. Nígbà táwa bá ṣe gbogbo eléyìí tó ta bá lọ, àwọn fúnra wọn ò ní lè jà fún ẹ wo bí kò ṣe rí. Ibikíbi tó bá ti wà máa rántí ilé. Ẹ lọ ṣe nǹkan síbi ibi tí bàbá yín, ọmọ tí bàbá yín, ọmọ ibi tí bàbá yín jẹ́, ẹ lọ wádìí lọ́wọ́ àwọn màámi. Ẹ lọ wádìí lọ́wọ́ àwọn màámi, ẹnìkan sì máa kù nílé, ẹ lọ wádìí lọ́wọ́ àwọn bàbá mi. Ṣé rí àwọn màmá àgbàlagbà yẹn, wọ́n mọ ìtàn. Àwọn màmá àgbàlagbà ilé, àwọn bàbá àgbàlagbà tẹ́ máa fojú ṣamálámálá wọn, wọ́n mọ ohun tó jẹ́ àkọsàjá yí ẹ, wíwá yí ẹ, bàbá ẹ, gbogbo ẹ ni wọ́n mọ̀. Ẹ jẹ́ ká lọ súnmọ́ wọn. Ẹ má jẹ́ ká di adékòdèrè. Ẹ má jẹ́ ká máa sọ pé nǹkan tí a bá ti rí kà lórí social media, tẹ́ bá tiẹ̀ ti rí tán bá ti lè ń kọ slave trade, tẹ́ bá ti tán bá ti ń kọ Portuguese, tán bá ti ń kọ British, tán bá ti ń kọ Trinidad, tán ti ń kọ sí pé àwọn ni wọ́n gbé ìtàn yẹn jáde. Ìtàn ẹrú ni. Tá bá dẹ̀ ka ẹrú, inú ẹrú á bàjẹ́. Yorùbá, èdè Yorùbá yìí, òun ni wọ́n sọ jù ní gbogbo àgbáyé. Ẹ gbà bẹ́ẹ̀. Èdè Yorùbá tá à ń sọ yìí, ó gba yìí, ó gbẹ̀yẹ jù. Nítorí pé kí ni? Ṣé mọ̀ pé nínú èdè Yorùbá yìí àti àwọn ìlú wa, ṣé mọ̀ pé àwọn ìlú wọn máa ń fi ìlú sọ̀rọ̀ ni. Nítorí ẹ̀ wọ́n ṣe débi pé àwọn òyìnbó wọ̀nyí wọ́n gbà pé kí àwa tí wọ́n wá kó ní ẹrú, àwọn bàbá wa tó kó lẹ́rú nígbà yẹn, wọ́n gbà pé kán máa kọrin mọ́ ńgbà tó yá, nígbà tó rí pé ṣe náà dínkù lójoojúmọ́. Orin náà máa fi kọ́ pé ẹ jẹ́ ká pàdé níbi báyìí o, láago báyìí o, ẹ má jẹ́ ká wá mọ́ o, ọ̀ká ti fọ́ o, wọ́n ti mọ̀ pé a ti sọ̀rọ̀ báyìí o, ẹnìkan nínú wa ti gbà bọ̀dẹ̀, ó ti lọ sọ fọ́ torí wọ́n tún wá ṣe pé wọ́n tún mú wọn mọ́ra. Wọ́n máa sọ pé àwọn orin tí wọ́n ń kọ yẹn àwọn gbádùn ẹ̀. Kí ni ìtumọ̀ ẹ̀? Àwọn kẹ̀dẹ̀ ní àwọn àtẹ́nù, wọ́n á tún máa ṣàlàyé ìtumọ̀. Nígbà tó yá wọn ò kọrin mọ́, wọ́n ṣe kí ni? Àwọn ẹrú àná yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ní fi ìlù fi ohùn ránṣẹ́. Àwọn ọmọ wa náà ni wọ́n ta wọ́n lólobó. Ohun tí ìlù kọ̀ọ̀kan tó jẹ́, ohun kọ̀ọ̀kan ohun tó jẹ́, ohun làwọn wá kó pọ̀ náà wá fi kọ ìtàn fún wa. Ẹ má jẹ́ ká gbà. Ò bá jẹ́ ọmọ Benin, ò bá jẹ́ Dó, ò bá jẹ́ Ròbò, ò bá jẹ́ Ṣòbò, ò bá jẹ́ Ìsókó, ò bá jẹ́ Àwórì, ò bá jẹ́ Ẹ̀gbá, ò bá jẹ́ Ìlọrin, ò bá jẹ́ kinní kan. Ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn bàbá mi àgbà tán wà nílé kó tó di pé wọ́n máa papòdà. Àwọn bàbá yìí yẹ ká lọ gba ògidì ọ̀rọ̀ lẹ́nu wọn. Ṣé mọ̀ pé àwọn òkè kọ́ sílẹ̀ ṣùgbọ́n ọpọlọ yẹn Ọlọ́run fún wọn, wọ́n tó síbẹ̀ ni. Mọ̀rí tí mo rí ọmọ dákedáke, ó fáìlì orí àwọn bàbá yẹn tóbi gan. Nítorí pé kí ni gbogbo nǹkan báyìí náà máa fojú sílẹ̀, náà máa wò, náà máa kó sínú ọpọlọ. If you are wise, go to your elders in your village. I'm not talking of town here. In your village, go and know about you, your father, your great-grandfather. Ohun tí ètò yìí wà fún nìyẹn. Kì í ṣe fún ọmọ Ìṣẹ̀rí Ọlọ́fin nìkan. Mo fi ń kọ́ gbogbo wa náà ní kíni, ní pé ilé làbọ̀ sinmi oko. Ẹ lọ mọ bí tẹ́ ti jáde wá. Èmi ti jáde lónírúurú ọ̀nà tí mo dẹ̀ ń lọ bá àwọn bàbá
àwọn màmá títí dé Ilé Ifẹ̀ níbi tí gbogbo ẹ̀ tó ti ṣẹ̀ wá ni mo ti ń bèrè ni mo dẹ̀ ń tò lolúwa dẹ̀ ń fún mi tò. Èyí tá a máa sọ lénìí ni ìtàn bàbá wa Odùduwà tán bí Ọ̀kànbí ẹyọkàn ṣòpóndóró Ọ̀kànbí tó jẹ́ pé àwọn náà bí àwọn ọmọ tó tún kan Ọ̀rànmíyàn nínú ẹ̀. Ọ̀rànmíyàn yìí òun wá ní kíni, òun ni bàbá Ògúnfúnminírè tó ṣe ìrúbọ tí àwo fi rì sí Ìṣẹ̀rí Ọlọ́fin, tí ojú ibi tí àwo náà rì sí tó wà ń bẹ̀ títí di ìṣẹ́jú tí mò ń sọ̀rọ̀ yìí. Ojú Yemọja ni wọ́n ń pè bẹ̀. Kò síbi méjì táwo rì sí ju Ìṣẹ̀rí Ọlọ́fin lọ. Ó dẹ̀ ní àpá, ó níbẹ̀. Kò sí ohun tẹ́ ẹ lọ ṣe ń bẹ̀ tí kò dáṣẹ. Kò dẹ̀ sí ọ̀rọ̀ òdì tẹ́ sọ ń bẹ̀ tí kò dègún fẹ́ni tẹ́ bá sọ sí. Ṣùgbọ́n Ọlọ́run kò ṣe kí ni, kó máa ṣàánú gbogbo wa. Ọlọ́run má jẹ́ ká tẹnugbó bí ọwọ́. Ẹ má bá mi ká lọ lórí ìtàn náà. Mo dé Ilé Ifẹ̀ níbi tí ojúmọ́ ti mọ́ wa. Mo gba àwọn ìtàn, mo gbà wá sílẹ̀ títí tó fi dé kíni, tó fi dórí baba ńlá tèmi ní Ìṣẹ̀rí Ọlọ́fin tá à ń pè ní Ọlọ́fin Ògúnfúnminírè. Oríṣiríṣi tẹ́ bá lọ sórí mídíà, oríṣiríṣi ìtàn ló wà ń bẹ́ẹ̀. Ṣùgbọ́n wo lójú òtítọ́? Tẹ́ bá ti rí òtítọ́ ẹ̀ mọ̀ pé òtítọ́ lélẹ̀. Ṣùgbọ́n bí tẹ́ bá ti ń rí Portuguese láàrin ẹ̀, tẹ́ ti ń rí British, tẹ́ ti ń rí Cuba, àwọn ẹrú nǹkan tó fẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn. Ṣùgbọ́n èmi lọ síbi tójúmọ́ ti mọ́ wa. Mo bá wọn sọ̀rọ̀, mo gbóhùn lẹ́nu àwọn àgbàlagbà. Wọ́n dẹ̀ ṣàlàyé nǹkan méjì mẹ́ta fún mi. Odùduwà, bàbá ńlá wa Odùduwà, bàbá gbogbo ọmọ Yorùbá káfàtà, wọ́n bí ọmọ ọkùnrin kan ṣoṣo ní gbogbo ilé ayé wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀kànbí Ògún. Ọ̀kànbí wọ́n wá ṣe kíni, àwọn náà wá ní oore ọ̀fẹ́, wọ́n bí odindi ọmọ méje. Àwọn méjì àkọ́kọ́ wọ́n jẹ́ obìnrin, lẹ́yìn yẹn ni àwọn àrólé. Ẹ má sọ pọ́kùnrin nìkan làrólé o, obìnrin àrólé ti wà bẹ́ẹ̀. Ṣáà mi tí mo wà yé wù sí ní ẹjọ́. Ṣùgbọ́n àwọn ọmọkùnrin ni àwọn bàbá wa ni wọ́n máa ń kà kún púpọ̀ jù. Àwọn obìnrin wọ́n máa ń fún wọn lọ́wọ́, wọ́n fi wọ́n ṣe ìyá. Tí nǹkan kan bá rú wọn lójú, ìbájà àbúrò ni òun náà máa rí gẹ́gẹ́ bí ìyá. Ṣùgbọ́n àwọn ọkùnrin náà rí pé ó yá lè jọ figagbága. Kì í ṣe pé nísìnyí tó jẹ́ pé ẹ̀yin ọkùnrin èní ẹ máa ń fọwọ́ pa idà obìnrin lójú, ẹ máa ń sọ pé kí lobìnrin lè ṣe. Kò sí ohun tọkùnrin ṣe tóbìnrin ò lè ṣe, àbí tí ò tún lè ṣe dáadáa jù bẹ́ẹ̀ lọ. Ẹ má jẹ́ ká máa pa ọmọ tì sẹ́gbẹ̀ẹ́ kan. Kí ni ìtumọ̀ Ọ̀kànbí? Ìyẹn ni pé ó já sí pé ọmọ ẹyọ kan ṣoṣo ni mo bí. Orúkọ ìbílẹ̀ àbí báwọn náà ṣe máa ń pè é, ó jẹ́ Ògún. Ọ̀kànbí Ògún. Arábìnrin àkọ́kọ́ nínú àwọn ọmọ tí Ọ̀kànbí tó bí, ó fẹ́ onífá kan ní Òwu. Ló fi di Olówu níbi tí à ń pè ní Òwu lénìí.
bẹ́ẹ̀ ni. The Bluetooth device is ready to. Okay. ẹlẹ́ẹ̀kejì obìnrin ẹlẹ́ẹ̀kejì tí wọ́n bí àwọn ni wọ́n di màmá fún Alákétu of Kétu. Kétu tẹ́ ń gbọ́ yẹn náà ni o tẹ́ máa ṣe wọ́n máa pé nínú mọ́tò wọn sọ pé Kétu my 12 Kétu o Kétu wọlé pẹ̀lú change ẹ̀ Kétu my 12 Alákétu of Kétu. ọmọ kẹta tó jẹ́ ọkùnrin òun ló di ọba Benin. ọkùnrin kejì tó jẹ́ ọmọ kẹrin ó jẹ́ kékeré ni òun ni ó di Ọ̀rọ̀gún ọba Ọ̀rọ̀gún ilé Ìlá lónìí tó sì wà bẹ́ẹ̀ títí. ọmọ kẹrin tó jẹ́ ọkùnrin òun ló di ọba ní ìlú Sábẹ̀ tá fi ń pè ní Onísàbẹ̀ ti Sábẹ̀ ìyẹn ní Benin Republic kì í ṣe Benin o Benin Dahomey ló ń jẹ́ nígbà wáṣẹ̀ Dahomey òun náà ni wọ́n sọ di Benin Republic nígbà tí àwọn òyìnbó wọnú ẹ̀ náà ni wọ́n yí orúkọ Dahomey padà ni wọ́n sọ di Benin Republic. Benin wà Benin nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní yànnàná ìtumọ̀ Benin ilẹ̀ ìbínú ni wọ́n yí padà ṣe mọ̀ pé gbogbo nǹkan ni àwọn èèyàn máa ń súnkì òun náà sọ di Benin ilẹ̀ ìbínú torí pé wọ́n fojú Ọ̀rànmíyàn wọ́n fojú ẹ̀rí kísà ẹ jẹ́ ká máa bá lọ. ọmọọba kẹfà òun ni ó jẹ́ onípópó ti pópó lénìí ní Benin náà ni Republic of Benin area yẹn náà ni. I'm not talking of Benin ti Èkó I'm talking of Benin Republic lọ́hùn tí wọ́n tá ń pè wọ́n ní ti Kòtónú ṣé Yorùbá mi ń yé wa. ó wá dorí ẹnìkeje tó wá jẹ́ pé òun ni olùgbésẹ̀ Yorùbá yìí lénìí Ọ̀rànmíyàn Aláàfin Àjàká Aláàfin Ṣàngó Ọlọ́fin Ògúnfúnminíre. They were his direct descendants. ẹnìkeje ni Ọ̀rànmíyàn ṣe wá rí Aláàfin Àjàká Aláàfin Ṣàngó Ọlọ́fin Ògúnfúnminíre àwọn ní ọmọ tó tara ẹ̀ jáde. ẹ gbọ́ mi ẹ gbádùn nǹkan tí mò ń sọ yẹn mo mọ̀ pé gbádùn ẹ̀. Ọ̀rànmíyàn ó jẹ́ pé jagunjagun ẹ má bínú mo fẹ́ mú pépà kan bẹ́ẹ̀ yẹn ní kọ́kọ́ ń ṣẹlẹ̀ mi báyìí ẹ má bínú kọ́kọ́ ń ṣẹlẹ̀ ní area bíbá and I have to stop it. Ibà. Popsicle tí mo mú kò ní mo dẹ̀ gbójú sẹ́gbẹ́ ó dẹ̀ ti yòrò ó lè pa nǹkan tí mo fẹ́ sọ rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ lọ ìtọ́dún o Ọ̀rànmíyàn was absent on a warlike expedition tó máa ń lọ in the when the property was being shared when the property nígbà tí property bàbá tí wọ́n ti pín tán so wọ́n ṣàṣe bákan ṣá ṣẹ̀dẹ̀ mọ̀ pé kò lè ṣe kó má sí
téèyàn bá ti sínlé ẹni tí kò bá sínlé lewúrẹ́ ló máa ń dín kan. gbogbo wọ́n ṣe pín gbogbo ogún bàbá Odùduwà wọ́n ṣàpín ṣá ṣùgbọ́n pẹ̀lú gbogbo nǹkan tí gbogbo wọn rò pé àwọn pín páwọn ti gbà ìtàn wá fún Ọ̀rànmíyàn ó tẹ́ lọ́rùn òye ló tẹ́ lọ́rùn jù ṣé mọ̀ pé ẹ mọ̀ pé tó bá sọ pé ẹni lẹ́rú ló lẹ́rù ẹni lẹ́rù ló lẹ́rú. ilẹ̀ jaburata ló kàn àwọn ẹlòmíì ti pín owó wọ́n ti pín aṣọ wọ́n ti pín àdé gbogbo nǹkan mèremère ṣẹ́rí pé ẹni tó lẹ́rú ló lẹ́rù ṣùgbọ́n wọ́n sọ pé kí ni ilẹ̀ pàápàá kí ni ilẹ̀ ẹ jẹ́ ká fi ilẹ̀ lẹ̀ fún kí ló fẹ́ẹ́ fi ilẹ̀ ṣe ẹni tó jogún ò dàbí ẹni tó gúngbè ilẹ̀ ni wọ́n ṣe kí ni wọ́n jogún fún bàbá dẹ̀ ṣe kí ni bàbá kó mọ́ra ní rush ó gbà bẹ́ẹ̀ ó wá ṣe kí ni ó wá sọ àwọn ẹ̀gbọ́n ẹ̀ ó wá sọ wọ́n di tẹ́nàntì ṣẹ́rí pẹ́ni tó lẹ́rú ló lẹ́rù. so odò oríṣiríṣi nǹkan lóríṣiríṣi wọ́n bá fi ṣe kí ni wọ́n bá fi jẹ olórí ẹbí ṣe rí i pé òkúta tọ́mọ̀lé kọ̀ sílẹ̀ ó padà di pàtàkì igunlé ẹni tí wọ́n rò pé bóyá àwọn ti yàn jẹ òun náà ló tún wá ṣe kí ni ló tún wá di èèyàn lábẹ́ be careful wọ́n wá sọ di kí ni wọ́n pè lólórí ẹbí. ṣàǹkó bíbélì náà jẹ́ ká mọ̀ wípé the first might come to be the last. Why the one that you neglect might be the successful one? The head to everything. Ọ̀rànmíyàn ṣe rí nìyẹn. Ọ̀rànmíyàn ọmọlúwàbí ọ̀dẹ́dẹ́ lórúkọ bàbá. Great Prince of Ife, King of the Yoruba, also known as Ọ̀rànyàn. Tẹ́ bá ń pè ní Ọ̀rànyàn ọ̀rọ̀ burúkú ni àwọn èèyàn míì máa sọ pé Ọ̀rànyàn. Tẹ́ bá pè bàbá ní Ọ̀rànyàn ìtàn burúkú ni nítorí pé ó ní nǹkan tó so mọ́ orúkọ yẹn lẹ́sẹ̀ wọ́n fi ń pè ní àdàpè ẹ̀ ní Ọ̀rànyàn. Tẹ́ bá ti pè ní Ọ̀rànyàn ẹ rán lọ sí Ọ̀yọ́lé nìyẹn torí nǹkan kan tó ṣẹlẹ̀ ń bẹ. He was the Yoruba king from the kingdom of Ile-Ife. Although he was the youngest, he became the prime heir of Oduduwa upon his return to claim his father's throne. Bí mo ṣe gbọ́ nípa ìtàn níwáṣẹ̀ ìtàn Yorùbá Ọ̀rànyàn pẹ̀lú ẹ̀ bí ọ̀rọ̀ Ọ̀yọ́ ṣe ṣẹlẹ̀ as the first òun ni the first Aláàfin at around the year 13th century after he had left Benin. A máa padà síbẹ̀ a máa débi tó ti lọ sí Benin nǹkan tó lọ ṣe ń bẹ̀ bó ṣe débẹ̀. Where he had been crowned, he was crowned as Ọba of Benin.
that is ẹni máa pè ní ọ̀ranyàn ṣùgbọ́n orúkọ ẹ̀ gidi Ọ̀rọ̀míyàn orúkọ yẹn ó ní nǹkan kan ṣe pẹ̀lú nǹkan kan àti nǹkan kan tán fi sọ ní Ọ̀rọ̀míyàn àdébẹ̀ ìbẹ̀rẹ̀ ayé grandpa Ọ̀rọ̀míyàn àgbọ̀ wípé bàbá méjì ló bí Ọ̀rọ̀míyàn bàbá méjì àgbò méjì wọ́n jọ torí bọnú kòtò kan mú mi ní ìgbà kan náà ní àsìkò kan náà ìṣẹ́jú àyá síra wọn. bàbá Odùduwà bàbá Ọ̀rànmíyàn jẹ́ Odùduwà àti Ògún. wọ́n ní carnal knowledge wọ́n bá arábìnrin tí à ń pè ní Lákànkẹ́ Aníhùnká ẹ má bínú o Lákànkẹ́ Aníhùnká who happened to be a slave. She was a slave. A slave captured by Ogun on one of his war expeditions. Ìtàn jẹ́ ká mọ̀ wípé Ọ̀rọ̀míyàn nígbà tí a bí ó ní ẹ̀yà méjì lára. ẹ̀yà méjì yẹn ó dẹ̀ jẹ́ ohun tí wọ́n fi ń ṣe ọdún ní Ilé Ifẹ̀ títí di ọ̀la. Àwọn ni wọ́n máa ń pè ní Ìlàrí. Apá kan ẹ̀ ó mọ́, apá kan ẹ̀ ó dúdú. Apá kan pupa, apá kan dúdú. Tẹ́ bá ń gbọ́ lẹ́fun ló sùn. Apá kan pupa, apá kan dúdú. Orí ọ̀rọ̀ yìí náà fi fún ní bàbá ní orúkọ Ọ̀rọ̀míyàn. Ọ̀rọ̀ ni ọmọ yìí yàn yóò. Ìtàn tí ò ní tán láéláé. Ṣé mọ̀ pé tán bá lọ sójú ogun tán bá dé oníkálùkù á máa ṣe kí ni oníkálùkù á máa bá ọba ń kí ọ bàbá mi Sùrájù Àfọlábí òde ayọ̀ ẹ ṣé bàbá mi Isiaka Ìdòwú Razak ọba ń kí ẹ ẹ ṣé o Olúwafẹ́mi Dixon Kamara ẹjọ gbogbo àwọn orúkọ ẹrú wọ̀nyí ẹ máa bá mi yọ kúrò nínú orúkọ yín àmọ́ orúkọ tó bá wọn ọmọ ló máa ń jẹ́ lẹ́yìn odi. Olúwafẹ́mi orúkọ gidi ni orúkọ Yorùbá ni èwo tún ni Dixon èwo tún ni Kamara ṣé Kàbírù ní àbí Kàmọ́rù ẹ jẹ́ ká mọ̀ ẹ má máa jórúkọ ẹrú ẹ má yẹ ká máa jórúkọ ẹrú mọ́. Òun rèé bàbá Ọ̀rànmíyàn nìyí. Àwọn méjì wọ́n bá ẹrú tí wọ́n kó wá láti ogun wọ́n bá ṣe kí ni wọ́n bá ṣe kéré wà ní méjèèjì dẹ̀ wọlé papọ̀ ó wá di ẹyọ kan ṣùgbọ́n nígbà tó máa di ẹyọ kan ó fi àyè tó ní kálukú sí. tá a máa ń tọ́ ni tá a bá tọ́ adẹrun onídìí ìbá yín àgbàlagbà o tó ṣe bí òwe o. ọ̀ràn lọmọ yìí yàn wá yìí ọ̀rọ̀ gidi tí ò ní tán tí kò dẹ̀ tán títí dọ̀la kò sí. tẹ́ bá dé Ilé Ifẹ̀ lọ́hùn àwọn kan wà tí wọn ò gbọdọ̀ wọ aṣọ lọ kí Ọọ̀ni rìṣà. wọ́n gbọ́dọ̀ ya aṣọ yẹn wẹ́lẹ́wẹ́lẹ́
àwọn kan yẹn náà dẹ̀ ni ìtorí ẹ̀ wọn ò tẹ́ni tó ń kúrò ní àgọ́ wọn lọ sí Ilé Ifẹ̀ bó tilẹ̀ wù kó jẹ́ pé wọ́n ti wà lórí àpèrè tipẹ́ tó ṣe rí i pé ìtàn nǹkan tó le ni ìtàn dáa ìtàn dùn ṣùgbọ́n tó a máa fani nítan ya a máa gbé ní ṣubú a máa gbé ògo ẹni fẹ́ lòmíì tó o bá mọ ètò jẹ́ tiẹ̀ ń bẹ̀. kí ni ìtumọ̀ ọ̀rọ̀ mi yàn ọmọ yìí this child has chosen to be a controversial child. àbí báwo la ṣe máa bímọ tápá kan máa pupa tápá kan máa funfun dúdú lẹ́fun lósùn. orúkọ tí a tún mọ Ọ̀rànmíyàn sí ni Ọ̀dẹ̀dẹ̀ ìyẹn ni ó jẹ́ pé ògbóǹtarìgì ọdẹ ó ti dé. Ọ̀rànmíyàn ó dára pé òun ni mo fi jọ tó bá fókọ̀sì sí nǹkan báyìí tí ò bá mú balẹ̀ kò ní kúrò ńbẹ̀ tó bá fókọ̀sì ojú ẹ̀ sí agbègbè kan báyìí tí ò bá kó wọn tán ńbẹ̀ kò ní kúrò ńbẹ̀ kò dẹ̀ lọ sógun kó jẹ̀bi bọ̀rì ó máa kẹ́rù padà wálé ni àyákò bóyá nítorí pé àméjì tí wọ́n wá gbé wáyé ni gbogbo ẹ̀ kò yé wọn. orúkọ yìí ó jẹ́ pé nǹkan tí gbogbo èèyàn mọ̀ wọ́n pẹ̀lú ìwà tó máa ń hù. sọ̀rọ̀ pé Ògún hù àkàtà yáriyári Odùduwà kẹ̀dẹ̀ nìyí àwọn náà fúnra wọn kì í bá àtì. ṣe rí i pé agbára méjì ló wọnú ọmọkùnrin kan ṣòyí òun dẹ̀ làbígbẹ̀yìn ló níyà òun làbígbẹ̀yìn bàbá náà ló wá jẹ́ pé a controversial child. agbára tó wà lára bàbá yìí àti gbogbo oríṣiríṣi ẹ̀bùn pé ká jagun ká ṣe kinní kan ó mú wọn láti jẹ́ pé kinní kí wọ́n jagun láti ṣe kinní láti dáàbò bo Ilé Ifẹ̀. òun ni ẹni àkọ́kọ́ akọgun àkọ́kọ́ ní Ilẹ̀ Ifẹ̀ Ilé Ifẹ̀ ó tu Ifẹ̀ níbi ojú ti mọ̀ wá. Ọ̀rànmíyàn ní akọgun àkọ́kọ́ akọ ogun olórí ogun akọ lójú ogun tó jẹ́ pé tó bá ti yá ó ti yá náà nìyẹn. Fọlákẹ́ Ọlágúnróyè ẹ káàbọ̀ sórí ètò. nígbà tí Ọ̀rànmíyàn tó dé Bìíní ogun tó ṣẹlẹ̀ ìgbà bàbá Odùduwà ló jẹ́ pé kí ló mú Ọọ̀ni Ọbalùfọ̀n Ògbógbódìrìn of Ifẹ̀ láti rán Ọ̀rànmíyàn láti lọ jagun ìgòdò mí ìgòdò. àwọn ọmọbìnrin tó wà níbà àwọn ọmọbìnrin tí mo ní lọ́rọ̀ ẹ máa bọ̀ ẹ bá mi ṣe àkíní yìí. Ọ̀rànmíyàn a warlike prince son of Ogun Ọ̀kànbí the third Ọọ̀ni and grandson of Oduduwa he was and it remains because the trace is still there till date. The mission tí wọ́n fi rán pé láti lọ jagun ìgòdò mí ìgòdò ni láti pa torí pé agbára yẹn ti pọ̀ jù. wọ́n sẹ́ẹ̀tì trap ikú sílẹ̀ fún gbogbo ẹni tó bá dẹ ikú sílẹ̀ fún yín wọ́n á tìka lára wọn báyìí wọ́n á kó sínú ẹ̀
èmi àti ẹ̀yin àárín àáyege àáyàn fanda. Àkẹ́rù àwọn tí wọ́n dẹ páńpẹ́ sílẹ̀ wọ́n á tún ṣe kí ni wọ́n á di ẹrú fún wa wálé. wọ́n rán lọ jagun yẹn kí Ọọ̀ni tó wà níbẹ̀ kó lè ráyè kó lè nífọkànbalẹ̀ kó lè nífọkànbalẹ̀ torí ọ̀rọ̀ míyàn kò ń gbọ́ kò ń gbà ní. àgàgà tó bá mọ̀ pé òun wà lórí ẹ̀tọ́ òun báyìí ó dàbí òun bàbá yẹn ni mo jọ mi ò ń fa wàhálà ṣùgbọ́n tó bá gbedé máa gbápò títí ẹ̀ lọ́rùn ni àjọ máa ná tán bí owó ni. àgàgà tí mo mọ̀ pé mo wà lórí ẹ̀tọ́ mi mo mú lára bàbá yẹn ẹ̀jẹ̀ rùn. òun àti gbogbo àwọn jagunjagun ẹ̀ wọ́n wọ̀lú yẹn lọ wọ́n pa wọ́n jẹ wọ́n délẹ̀. ìyẹn ní Benin nígbà ogun Ìgòdò mi Ìgòdò. Ọ̀rànmíyàn gọ sí ọ ní àgọ́ kan tí wọ́n gọ sí nígbà tí wọ́n débẹ̀. ibẹ̀ ni wọ́n ń pè ní Ùṣẹ́ tí a lè translate ẹ̀ sí the making of a city. Politicking beginning ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni he started ruling from there. bó ṣe máa ń ṣe nǹkan ẹ̀ kò tẹ́ wọn lọ́rùn níbẹ̀ àwọn tó lọ bá ń bẹ̀ ṣẹ̀dẹ̀ mọ́ ẹni tó bá jagunjagun bẹ́ẹ̀ gbogbo nǹkan tí ẹ̀ ní. wọ́n wá ṣe kí ni wọ́n wá rán àwọn ajẹlójú ńlé àwọn ọ̀fọ́n wọ́n rán àwọn alamí pé kán lọ wádìí ẹ̀ wò àwọn ti bí ní wọ́n ní kán lọ wádìí ẹ̀ wò wọ́n péjọ wọ́n ní kán lọ wádìí ẹ̀ wò kán lọ wádìí agbára ẹ̀ wò. ṣe mọ̀ pé ìtàn bó ṣe ń lọ rèé ìhun tó ṣe sí Ọ̀rànmíyàn wọ́n padà ṣe sí Ọlọ́fin Ògúnfúnminíre. a ti sọ yẹn nínú ó dàbí ní pé apá kẹta àbá apá kẹrin. ní kí ló dé tó yẹ pé mo ṣẹ̀ wá ń sọ̀rọ̀ yìí nínú apá kẹwàá nǹkan kan ló já mọ́ nǹkan kan ló jẹ́ pé kí n sọ pé màá wá tún wá tẹra màá wá kúkú wá fà á lọ síwájú kí n tó ṣẹ̀ máa wá padà wá sí ìsàlẹ̀ ẹ má bínú. èyí ló wá mú pé kí Ọ̀rànmíyàn kó wá sọ pé ó ti dà bẹ́ẹ̀ ó dà pẹ̀lú gbogbo nǹkan tí ẹ̀yin ará Ìgòdò yìí tẹ́ ẹ̀ ń ṣe níwà yìí o. ọmọ onílẹ̀ ló máa jàre ọmọ bíbí ibẹ̀ nìkan ló wá sọ bẹ́ẹ̀ ní ilẹ̀ ìbínú the land of vexation pẹ̀lú gbogbo nǹkan tóun ṣe fún yín tí ó yẹ pé bóun ṣe wà ń bì báyìí wọn ò bí ẹnì kankan ré kó sọ pé òun fẹ́ wá fogun jà yín àbóun fẹ́ wá kó yín lẹ́rú. ìbínú yìí náà ni gbogbo nǹkan ìbínú yìí náà ni ló wá pe bẹ̀ ní ilẹ̀ ìbínú. ṣùgbọ́n nígbà tó fẹ́ kúrò ní ilẹ̀ ìbínú wọ́n ṣe oníkálùkù ṣàbẹ̀rẹ̀ sí ní hùwà bíi jẹ̀díjẹ̀dí ṣá. wọ́n bá yí orúkọ yẹn padà wọ́n bá sọ di Benin. ṣé rí àwọn orúkọ kan wà tí kò yẹ kéèyàn máa yí kúrò. tó bá yẹ pé wọ́n sọ pé ilẹ̀ yẹn ilẹ̀ ìbínú wọ́n sì fi sílẹ̀ bẹ̀ sí pé ilẹ̀ ìbínú ni wọ́n ti ilẹ̀ ìbínú ló fẹ́ lọ bá wọn jà ń bẹ̀ àti ẹ ti bá ẹ
ṣùgbọ́n wọ́n yí padà àtẹnujẹ àti pé ọ̀làjú. nígbà tó kúrò ń bẹ̀ ṣá àwọn Portuguese yìí náà ní o ṣe àpò mò ń sọ àwọn Portuguese nígbà tí wọ́n wá kó wọn lẹ́rú ń bẹ̀ ni wọ́n sọ ilẹ̀ ìbínú tó sọ di Benin. ṣe mọ̀ pé mo sọ láti bẹ̀rẹ̀ àwọn Portuguese ní o àwọn náà yí orúkọ yẹn padà náà sọ di Benin City. Instead of kingdom wọ́n sọ di city. àní tóyìnbó bá ń bá ẹ rẹ́rìn-ín ó ti jẹ́ kéegun ni wọ́n dẹ̀ ṣetán láti bá ẹ yí oríkì bàbá ẹ padà tó ráwọn olóríkì wọ́n máa sọ fún oríkì yẹn sẹ́ẹ̀ àní kò ní mẹ́nì àní nǹkan burúkú ni ẹ wo gbogbo nǹkan tí wọ́n kó kúrò ní Áfíríkà gbogbo ẹ̀ náà gíláàsì tí wọ́n fi decorate wọn sí ní kọ̀ọ̀kan wọn ò bí gúùdù mọ́ fádà ẹ kò súnmọ́ tó bá fẹ́ náwó sí báyìí aláàmú máa dún ni wọ́n dẹ̀ sọ pé kò dẹ̀ dáa wọ́n ní kò dáa àwa náà kó fún wọn àwọn ọmọ àlè wọ́n gbowó lọ́wọ́ òyìnbó wọ́n ń ta gbogbo àwọn treasure wa wọ́n ń ta wọn fún wọn mo mọ̀ pé tó bá yẹ pé kí náà sì ń pè màgbóòjò Ọ̀ṣun ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóyè ayò tó bá yẹ pé wọ́n lè gbé omi yẹn wọ́n á gbé lọ sí ìlú wọn wọ́n á lọ gbé síbẹ̀. nígbà tó kúrò ń bẹ̀ ṣá ó ṣàdé rí ibì kan tó ń pè ní ẹgọ̀ ibẹ̀ ló ti rí arábìnrin kan tí wọ́n ń pè ní Erímídé ọmọbìnrin of Enoji or Duke of Igo ni wọ́n ń pè ló bá sọ di kíni ìyàwó. Ewéka àkọ́kọ́ òun ni ọmọ tí Ọ̀rànmíyàn àti Erímídé tí wọ́n jọ bí. òun ni Ewéka ló fi di the first king of Benin ilẹ̀ ìbínú táwọn Portuguese tí wọ́n sọ di Benin City. Ọ̀rọ̀yàn bí àwọn Ẹdó ṣe máa ń pronounce ẹ̀. He was recognized as the first Ọba of Benin, a direct lineage of Oduduwa. He became to be known as the first Ọba of Benin. The new dynasty known as the God King, which is still ruling till today. His lineage is still ruling in Benin till today. Ṣé rí pé Benin àti Yorùbá ṣé rí pé interwoven ni wá. nígbà tí Ọ̀rànmíyàn tó dé Ọ̀yọ́ nígbà tó fi Benin sílẹ̀ ní 1190 in the 11th century. Okay. wọ́n lọ sí northern area pẹ̀lú àwọn tó súnmọ́ wọn àwọn tó jọ àwọn tó fọkàn tán wọn tó jọ ń rìn káàkiri. wọ́n wá dúró sí ibì kan tí wọ́n ń pè ní River Moshi. òun náà ń pè ní River Niger. tó wá sọbẹ̀ dé orúkọ Yorùbá tó ń pè ní Ọ̀yọ́ ilé lénìí. àwọn ọmọ wọn àwọn ni wọ́n pín ni wọ́n fẹ̀ títí
tán fi di Ọ̀yọ́ empire. Wọ́n ja ogun Ìbàrìbá. Ìbàrìbá very close neighbor. Simu River Niger yẹn very close. Níbẹ̀ náà ṣe àwọn ọba máa ń fi ọlá jiyọ̀. Wọ́n fẹ́ tóró sí Ìtàpá princess. Who became the mother of Ṣàngó Àkàtà Yẹ̀rì Yẹ̀rì. Yo. Ọdún Ọ̀rànmíyàn wọn ò lè ṣe kó má ṣe nílé Ifẹ̀. Wọn ò lè ṣe kó má ṣe nílé Ifẹ̀. Ayé máa sọ̀rọ̀ nípa ọ̀pá Ọ̀rànmíyàn and so on and so forth. Bọ́pá Ọ̀rànmíyàn bó ṣe wá bí kinní kan bó ṣe ṣẹlẹ̀ bọ́bẹ̀ ṣe nù ta ló fi bẹ ṣu kẹ́yìn ta ló jẹ ṣu ta ló fi tiẹ̀ jẹpo ta ló fi tiẹ̀ gúnyán a máa bá sọ. The first ever Ọ̀rànmíyàn Festival Arts and Culture Tourism was initiated in 2012 lánàá bẹ́ẹ̀ by his descendants and reigning ancestor Ọba Lámídì Adéyẹmí III tó wà bẹ́ẹ̀ of Ọ̀yọ́ tó wà bẹ́ẹ̀ Lámídì Aláàfin. Wọ́n dẹ̀ wá make sure wípé every September wọ́n gbọ́dọ̀ máa ṣe ọdún yẹn. From 8th to 15th of September, every September month ni wọ́n máa ń ṣe ọdún yẹn ní Ọ̀yọ́. Ṣé rí i pé ẹ̀jẹ̀ rùn kóra wọn? Nígbà tó ń ṣe àṣekágbá ọdún Ọ̀rànmíyàn, ìgbà yẹn lèmi wá sáyé ní September 15th. Ẹ pàtẹ́wọ́ fún mi, ẹ spray mi ní dọ́là àti pounds. Ṣé rí i pé mi ì ṣọmọ àlè rárá? Benin Kingdom was between two regimes. Ọ̀rànmíyàn, his first son, Eweka I, Uwakwa, ẹ má bínú, Uhahe, ẹ má bínú gbogbo ẹ̀yin Benin ọ̀rẹ́ mi, ẹ má bínú. Pre-imperial Obas of Benin City, 1218 to 1444. Then Henimihe. Oh, ẹ má bínú. Then Ewedo, Ugwola, Udoni, Udagbedo, Ọ̀hẹ́, Egbeka, Ọ̀rọ̀bírù, Uwa Ifi Okun. Ẹ má bínú ẹ̀yin tèmi bí mo ṣe lè pronounce ẹ nìyẹn. But the thing is, because it was an empire of olden days, they did not put dates, but they put them according to the ruling names. Lẹ́yìn Ọ̀rànmíyàn ọmọ ẹ̀ Eweka, the first Eweka. So lẹ́yìn yẹn, so mo wá máa tún lọ bèrè sí pé ṣé àwọn tó tẹ̀lé yẹn ṣé àwọn ọmọ tí Eweka bí ni àbí àwọn ọmọ àbí ìyàwó mélòó ló bí? You see, I'm doing a lot of research to know my lineage and my ancestors, where I am from. This is an opportunity for you. You are in Europe. You are outside Nigeria. You have free, constant electricity. Not free, but at least constant electricity. You have network. Do your research and know your background. Know your background. Ìlú òyìnbó is not your family. It's not your father's country. Yeah, you are comfortable there. Fine. I don't pray pé tèmi bá kú pé ìlú òyìnbó lèmi máa kú sí. Ẹlòmíì ti sign pé ìlú òyìnbó lòun máa kú sí. Because of what?
because pé rí iná ló ń bẹ ẹ̀rí kìíní ló ń bẹ ẹlòmíì kú sílùú òyìnbó àwọn ẹbí ẹ̀ tó fi sílẹ̀ Nàìjíríà ibẹ̀ ni ọ̀rọ̀ ilé ayé ẹ̀ parun sí ẹ sọ pé torí pé ẹ bímọ sílùú òyìnbó ẹ ní nǹkan kan tẹ́ fẹ́ lọ ṣe nílé why don't you take your children back home and let them know who you really are àfi tó bá dẹ̀ pé ẹ jẹ́ kí náà ti ń pè àwọn òkú tó ń travel around yẹn ni. According to the dates and the space of time of being reigning kings, Olofin Ogunfunminire became the progenitor of all Aworis between the reigning period of Eweka the first one and Uwa Ifo-Okun. Because àmọye ọdún táwọn yẹn tán fi reign, you understand? But in between the Emeka the first and Uwa Ifo-Okun, that is the time tí Olofin Ogunfunminire to the progenitor of Awori. Níṣẹ́rí Olofin ẹ stop ṣe bẹ́ẹ̀. Olofin Ogunfunminire, the seventh child of Oromiyan, of the Awori land, proper one, was called Oromiyan. Aláàfin Àjàká and Aláàfin Ṣàngó were the direct descendants of Oromiyan. So don't ẹ má kìbọn ara kò jù bẹ́ẹ̀ lọ. Direct ni. Direct ni kò sí wọn tá fẹ́ yọ kúrò ńbẹ̀. Apart from inheriting his entire his father's grandfather's land and all other things, ó tún fún àwọn brothers ẹ̀ ní provinces and he ruled over them. Tẹ́ bá ti torí àṣàrò tẹ́ ta ogun yín tẹ́ ta ipò àgbà yín, good for you. Alhaji Ojúlárí Aláràn ẹ káàbọ̀ sórí ètò. Michael Adésíje láti Greater London ẹ káàbọ̀ sórí ètò. Just because the Oromiyan brothers they could not live on the surface of water, they had to pay an animal tribute to their younger brother for sharing his inheritance, his land with them. They paid him handsomely. Ṣé rí pé àwọn rò pé bóyá àwọn ti gbowó tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fi lẹ̀ sílẹ̀ fún. Now ó nílẹ̀ owó tó tán tún rò pé àwọn tó ní ó tún gbà. Àlẹ́ ẹni tó lẹ́rú ló lẹ́rù, ẹni tó lẹ́rù ló lẹ́rù. I have to cut this part off. This part, I will cut it off kind of because it's been discussed. But I cannot leave it without saying it. Yeah. Oromiyan was the sixth ruler of Ile-Ife. It was also during the reign of Aláàfin Olúaṣọ the sixth, Aláàfin who reigned from 1405, that Olofin Ogunfunminire did that sacrifice. Ìgbà ẹni ó ṣe ètùtù. Ṣé rí wípé tá bá súnmọ́ àwọn bàbá àgbàlagbà yìí tí bá ní kí n yọ ilé yìí sílẹ̀, bàbá tó fún mi ní ètò he will be very very cross with me because he asked me, are you sure you want to use this thing? And I said yes, I want to use it to train, to explain to people, to open their mind to the truth.
tí bá wá yọ kúrò mi fẹ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ torí orúkọ kan tó wà ńbẹ̀ tí mi ò dẹ̀ fẹ́ mentioned but màá forúkọ yẹn tí n bá débẹ̀. That was the time, the period tí Ọlọ́fin Ògúnfúnminíre tó gbé kíni ètùtù. History is very, very wonderful. He left Ile-Ife with his own inherited crown, not with anybody. Olofin left alone, and he was the one that did the sacrifice. Not as people are saying, as the Portuguese people and English people portrays and want you to believe. The crown the grandpa left for him, he carried it along with people as a prince to found Àwórì Aláàfin Onígbògi, who reigned from 1490, was the son of an Ọ̀tà woman. And that was long after Olofin Ògúnfúnminíre had settled down with his crown at Ìṣẹ̀rí Olofin in 1425. Okay, remove 1425 from 1490. See the time and space. Do the calculation yourself. Don't allow anybody to change your lineage to history for you, because it might change your life for bad, from bad to worse, from worse to finish, and it will affect your children to come, your children's children to come, because they will not know who they really are. Àgàgà yín tẹ́ lọ ń fún àwọn ọmọ yín orúkọ ìlú òyìnbó, ẹ sọ pé orúkọ tó yàn bá jẹ́ orúkọ tó bá wùn yàn lè jẹ́ lẹ́yìn òdì. Ìwọ ti jẹ́ orúkọ tó wùn ẹ́ lẹ́yìn odi láti fi gbàwé, ṣùgbọ́n fún àwọn ọmọ ẹ ní orúkọ tí wọ́n fi lè mọ̀ wọ́n mọ́. Tó bá kọ orúkọ tó bá kọ sínú ìwé, wọn ò ní sọ pé kó má jẹ́ bẹ́ẹ̀. Orúkọ tó bá kọ síbẹ̀, ṣùgbọ́n ẹ fẹ́ belong to tipátipá, ẹ máa fún àwọn ọmọ yín lórúkọ burúkú, Dixon, Jackson, àwọn orúkọ ẹrú, orúkọ òyìnbó. Remove year 1425 from 1490. Remove that space. Let me cut that area off because I don't want to mention that particular thing there. Ọba Ògúnbíyì, who happened to be son of Ògúnfúnminíre, the third Olofin of Ìṣẹ̀rí, was on the throne in 1570. Before the installation of his son, Akínṣẹ̀wá Ògbólú, aka Ìkọ̀ríkútoríbọ̀, the first Ọlọ́tà in 1621. I'm just telling history here. I'm not hitting on anybody. And the truth must be told. I'm not attacking anybody. But if I remove that batch from my history, then it's not complete. I'm not attacking anybody, but I'm telling you the truth. The gospel, you have the dates. All these things, they are going to go into where you can read them. And after,
all this history, I'm going to turn everything to a book. Then I will put it on Wikipedia, and it will be on Google as well. If you want to know about me, if you type Obatula descendant, you will see my family lineage will come out there. So I'm not a non-entity. Mo sọra mi nù kí n bá lè ríra mi nílùú òyìnbó ni. Ẹ rí i pé táwọn ẹlòmíì bá ń já tọ́ màá wò ó pé wọ irú wọ yìí akọ́dà ni ẹlẹ́yìn mi. Ṣùgbọ́n tá a bá ti dé ìlú òyìnbó, wàá sẹ́ńpẹ́. Ọmọọba ìjagun bí ẹrú. Ẹ jẹ́ ká dá tèdí dúró náà. Let us re-listen to this. Let us re-listen to it. Who is messaging me? Can't listen to anything now. Can't listen to anything now. So if you want to say something, it's either you type it there, and the person that is even talking, I don't even know the person. I don't know. Let me see. Maybe you want to tell me something. I just for me a few seconds. Let me listen to what this person is sending me here. Who is this? Oh, Ja Michael. Oof. What this person is telling me is oof. Okay. Come back. Let us be very, very careful. Don't let me join this thing with this program. Ẹ ṣé lọ́mọdé. Stop it. You continue leaving me voice message. Ìjọ torí Ọlọ́run. Jẹ́jẹ́ mi ni mo wà o. Kẹ́nìkan má gbé program wa bá mi mọ́ bí mo ti ẹ̀ ṣe wáyé. I don't want any program from anybody. This bad man. Nǹkan tí mò ń gbọ́ nínú kinní yẹn. Kọ́lọ́ máa ṣàánú àwọn obìnrin ni. I will listen to the person. That person has been sending me message since morning, but I was not able to hear the voice. And now he's talking and then telling me stories. Okay. Ọlọ́run á ṣàánú wa. Ọlọ́run á ṣàánú gbogbo wa pátápátá. Now, èyí ni ibi ni a máa fi àdàgbà ètò ìṣẹ̀rẹ̀ ọlọ́fin nílé la máa fi rọ̀ sílẹ̀ ní gbogbo wa láti mọ̀ nípa ìrìn àjò bàbá wa Odùduwà. Ọ̀rọ̀ mi yàn. Báwo lọ̀rọ̀ ṣe yàn? Báwo ni bàbá ṣe di lẹ́fun lósùn? Bàbá Odùduwà àti Ògún. Wọ́n ṣe kí ni? Wọ́n ṣe fìkaròdí pẹ̀lú ọmọ ẹrú. Wọ́n wá bí
wọ́n bí wọn kọ́lọ́run kó gbàkóso. ìran yẹn ẹ jẹ́ kí n wá fọ́tò àwọn tí wọ́n ń pè ní ìlàrí ní ní Ọ̀tù nílé Ifẹ̀. ẹ jẹ́ kí n wá fọ́tò wọn tí wọ́n ń pè ní ìlàrí, kí n wá fọ́tò wọn jáde. tí wọ́n bá ń ṣe ọdún ẹ máa rí fọ́tò àwọn ìlàrí ní ilé Ifẹ̀. tó bá ń ṣe ọdún nílé Ifẹ̀ ẹ rí fọ́tò àwọn tí à ń pè ní ìlàrí wọ̀nyí. ìyẹn tí mo bá ṣì ní bí wá lọ má jẹ́ kó jẹ́ pé mo ti clean ẹ̀ kù. ẹ jẹ́ kí n lọ wá. mo fẹ́ fi kinní yẹn hàn yín ni kẹ́ ẹ lè mọ̀ wípé mo mọ ohun tí mò ń sọ. èmi ò ní sọ ohun tí mi ò mọ̀. mo mọ ohun tí mò ń sọ because èmi lọ bá àwọn àgbàlagbà ni mo dẹ̀ ṣe research ni. mo ṣe research mi dẹ̀ dúró, ó dúró sáúnsáún. Okay, I should have mo ti delete. I should have the pictures of the ìlàrí here. Voila. mi ò dẹ̀ fẹ́ kí ojú ẹni tó send kìíní mi fẹ́ kórúkọ ẹ̀ hàn bẹ́ẹ̀ rárá. Okay, ẹ jẹ́ kí n crop fọ́tò yìí jáde. mímọ nǹkan tó dé tí mi ò rí nínú. màá fi àwọn tí wọ́n ń pè ní ìlàrí, màá fi fọ́tò wọn hàn wọ́n. àwọn tí wọ́n gbé tó jẹ́ pé àwọn ni olùṣọ́ ni máa pè ní àwọn bí àwọn akọ́dàṣà tọmọ Ọ̀rànmíyàn. nǹkan tí wọ́n fi ń pè wọ́n ní apá kan funfun apá kan dúdú máa fi hàn yín sí. èmi ò kì í ṣe ká ṣáà ti gbọ́ story ká ti sọ àti tó jẹ́ tòótọ́ àti tí ò jẹ́ tòótọ́ ká ṣáà ti yí mọ́ra wọn. Try to convince people of what is not. Yeah, I have it here. So tó bá ń ṣe ṣẹ́rí àwọn nìyẹn. ṣẹ́rí that is the mark, that is bí bàbá Ọ̀rànmíyàn wọ́n ṣe wáyé nìyẹn. apá kan funfun apá kan pupa, apá kan dúdú apá kan pupa. so tó bá wá fẹ́ ṣe àwọn ìlàrí yìí wọ́n á wá mú apá kan wọ́n á kùn ní ẹfun, wọ́n á fi apá kan tó kù wọ́n á fi sílẹ̀. àṣẹ o Òkètọ́lá Abraham, àṣẹ bàbá mi, I really appreciate you, thank you. so àwọn tí wọ́n ń pè ní ìlàrí nìyẹn. àwọn yẹn ní ìlàrí Ọ̀rànmíyàn táwọn wọ́n pè ní Ọ̀rànyàn. tẹ bá pè ní Ọ̀rànyàn ẹ ti lọ sí Ọ̀yọ́ lé nìyẹn. ẹ ti lọ sí Ọ̀yọ́. tẹ bá sọ pé Ọ̀rànyàn ní Ifẹ̀ ṣé ẹ mọ ogun Hitler pé ẹ sọ pé Ọ̀rànyàn. tẹ bá pè Ọ̀rànyàn ní Ifẹ̀ ẹ má bá ẹ̀yin ọmọ Yorùbá ẹ má bá wọn sọ pé Ọ̀rànyàn. Ọ̀rànmíyàn bí wọ́n ṣe ń porúkọ ẹ̀ nìyẹn. Ọ̀rànmíyàn, not Ọ̀rànyàn. And it's not a it's O-R-O, Ọ̀rànmíyàn. kì í ṣe Ọ̀rànmíyàn because wọn ẹlòmíà kọ O-R-A-M-I-yàn. no, it's ọ̀rọ̀ not ọ̀ràn. Ọ̀rànmíyàn. ọ̀rọ̀ lọmọ yìí gbé wá yìí, ọ̀rọ̀ tí ò ní tán lẹ̀, ọ̀rọ̀ kùbákùgbé. ọ̀rọ̀ ò ní tán, ó ní nǹkan ò dẹ̀ ní gbẹ̀san. èmi ni ti yín ní tòótọ́ Olúwatóyìn Ọbàtálá Darlington tí gbogbo ayé mọ̀ sí Ọlọ́mọ Plenty. ebi kan ṣoyìn náà ni Ewùsì Àkẹ́sàn lérí ọmọ agbẹ̀bí òmùwẹ̀, ọmọ agbẹ̀bí ayé, ọmọ agbẹ̀bí ọ̀run, ọmọ ọlọ́kọ̀ níṣẹ́rí mo le. tẹ́ bá dódò kẹ́ pààrọ̀, tẹ́ bá dódò kẹ́ padà gbá, ìgàngán inú odò lẹ́nìkan kan ò lè pàjẹ́.
ẹni tó bá pa gangan jẹ tí ẹ bá ẹnìyàn wà alright tí ẹ bá èmi lọmọ pápá kúkú àmúregbó ìjẹ̀bẹ̀ èmi lọmọ arúgbó olúfà tí ń tòṣùmàrè ìtàn náà kò ní jù báyìí lọ lónìí èyí tó kù ó tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ẹ bá mi pín eléyìí kò pọ̀ púpọ̀ rárá ẹ bá mi pín ẹ má sọ pé ẹ kì í ṣe ọmọ Àwórì ohun tí mo sọ níbí lẹ́ni ọmọ Àwórì nìkan kọ́ ló wà fún mo ti gbà wá níyànjú wípé ò bá jẹ́ ọmọ Ìjẹ̀bú ò bá jẹ́ ọmọ Ìsókó ò bá jẹ́ ọmọ kinní kan ò bá jẹ́ ọmọ Èkìtì ò bá jẹ́ ọmọ lọ bá àwọn àgbààgbà ilé ẹ lọ bá àwọn àgbààgbà ilé ẹ jẹ́ kí wọ́n sọ òkòkòdòrò ìbílẹ̀ yín ibi tó ti ṣẹ̀ wá ẹlòmíì nǹkan kan wà nínú ìdílé ẹ̀ tó ń tẹ̀lé lẹ́yìn ẹ wá máa ṣiṣẹ́ ìṣẹ́gun nínú ṣọ́ọ̀ṣì ẹ máa ṣiṣẹ́ ìṣẹ́gun àwọn àáfàá wọn á máa gbowó àwọn pásítọ̀ wọn á máa gbowó àwọn wòlíì wọn á máa gbowó nítorí pé kéne nítorí pé ò tí ì padà lọ sórí irun ẹ̀ o gbọ́dọ̀ padà lọ sórí irun ẹ̀ kó lọ mọbi tó ti wá tó o bá ti mọbi tó o ti wá tó o ti mọbi tó o ti ṣẹ̀ wá bóyá nǹkan kan wà ń bẹ̀ tó jẹ́ pé òun ló ń da ẹ̀ láàmú òun ló ń dalé ayé ẹ̀ láàmú òun ló ń dalé ayé àwọn ọmọ ẹ̀ láàmú ojoojúmọ́ náà ń jíṣẹ́ yìí fún ẹ ní ṣọ́ọ̀ṣì ojoojúmọ́ làáfàá náà ló ń rí o ti náwó owó ti tán wàhálà yìí ò kúrò ńlẹ̀ padà lọ sórí irun ẹ orí irun ẹni ìṣẹ̀dá ẹni ni padà lọ síbi tó ti wá ẹ má joyè adékòdèrè ẹ má joyè òdèlé ẹlẹ́bàtúyẹ̀rì ètè tẹ́ ẹ wà nílùú òyìnbó tẹ́ ẹ rò pé ibẹ̀ lẹ ti máa mánéjì ẹ̀ títí oní bísínẹ́sì orí wàhálà yìí náà ni bísínẹ́sì ẹ collapse sí. You were once a millionaire, now you are kobolesnia. Ẹ sọ pé ogun kankan ni ogun yẹn tó bá jẹ́ pógun ara tìyẹ gangan láti ibi tá a ti bí yẹ pásítọ̀ ò lè bẹ́ẹ̀ ṣe wàá padà lọ sílé ni. Àgàgà tẹ́ bá tẹ̀tù wá sọ pé Christian ní ẹ̀ tún máa wá ṣe kòtùtù kò gbóná ẹ̀ tún máa fi iṣẹ́ ẹ̀sìn ẹ̀ tún máa fi tú Ọlọ́run lójú ara ẹ̀ ló ń ṣe òṣèyàn padà lọ sílé pàwọn màámi ẹ pé màámi báyìí kàṣà báyìí káwòdì báwo ló ṣe jẹ́ báwo ló ṣe ṣẹlẹ̀. Let me tell you something. When I talk, people don't understand me. But those who understand me, they do. And they follow me. And they appreciate whatever I tell them. Jésù Kristi, tí gbogbo wa tá mọ̀ káàkiri àgbáyé lénìí, tí gbogbo wa tá ń polongo ẹ̀ lénìí, Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, tí gbogbo wa tá ń gbórúkọ ẹ̀ lénìí, tí gbogbo wa tá mọ̀ lénìí. Jésù Kristi was not born a Christian. His lineage were not Christian. His mother, father, all of them Christians, they were Lekuleja. He was named with Lekuleja. Ẹ lè bú mi, ẹ lè sọ pé irú wòlíì wo leléyìí. Tọrọ ní ká má sọ òun. Jesus Christ did not die as a Christian. Nígbà tí wọ́n béèrè, wọ́n ní ṣé ọmọ Ọlọ́run ni ẹ́? Ó ní ìwọ wí. Tòró mọ̀ wípé nígbà tóun bá lọ, tóun bá ṣe padà wá, ó nígbà tó bá padà wá kó tó ṣe wá parí iṣẹ́ tó bẹ̀rẹ̀ kò tí ì parí ẹ̀. Ọ̀rọ̀ mi kò make sense. Ó máa make ẹ̀ máa wà okay. Let me shock you. Ṣé rí àwọn Júù bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn as you see them
almost 85% of them, they are not born again Christians. They are still in the mosaic till now. Still living in the mosaic period. Wọ́n ṣe ètùtù bá ṣe ṣe ètùtù ní Nàìjíríà. Wọ́n ṣe ìrúbọ títí dàárọ̀ ọ̀la. Ẹ̀dẹ̀ máa pẹ́ lọ sí Jerusalem. Ṣé ẹ bá dé àwọn sáìdì kan, ẹ mọ̀ pọ̀ lọ́hùn kò kọlà. Wọ́n gbé ẹ̀sìn yìí wá láti wá fi gba gbogbo nǹkan tó dáa kúrò nílùú wa. Àwọn Júù wọ́n sì ń ṣe kí ni? Wọ́n sì ń fi ẹdìyẹ ṣe ètùtù títí di wọ́n sì ń fi ẹran wọ́n sì ń fi ṣe ètùtù títí dàárọ̀ la. Ẹ̀yin Christian ní Nàìjíríà ẹni wọ́n ti di babaláwo ni ẹni wọn ò kì í ṣe born again. Ẹ̀yin tẹ́ wá pera yín born again nìgan àwọn tí wọn ò born yesterday they are better than you. Àmúlùmálà lẹ́ ń ṣe. Àmúlùmálà lẹ́ ń ṣe. Ilé ayé yóò ta sọ́sọ́ ìrìn ẹsẹ̀ yín ò jẹ́ kẹ́kọ̀ọ́ òun yàn fún ṣẹ́jú kan. You call yourself a pastor, Christ-like, minister of Yahweh, as you declared. Your church members, they pay offerings, they pay tithes, they pay everything. And who does the church belong to? It belongs to you and your family. And then you say, it's not kinikon, but all the goodies of it is for you and your family. Why the members of your church are rotting away? Ẹ jẹ́ ká padà síbẹ̀rẹ̀. Go back to where wọ́n ní tí wájú ò bá ṣe lọ, èèyàn máa padà sẹ́yìn ni. Títí dàárọ̀ la, àwọn Júù, wọ́n sì máa mú ẹdìyẹ, wọ́n máa fi rarí báyìí, wọ́n máa fàtú. Yes. I will send you the video. They are so wicked and unbelievers. Oyedepo, Anko, gbogbo wọn náà ní yunifásitì. Àwọn ọmọ mẹ́mbà church wọn ò lè dé yunifásitì wọn. Wọ́n dẹ̀ gbọ́dọ̀ máa san táìtì. Bàtà ẹlòmíì bó ṣe ṣímú sókèrè. Àwọn kẹ̀dẹ̀ ní designer ni wọ́n ń wọ̀. Who is fooling who? Go and know you. Go and know you. Go and know your heritage. Go and know where you come from. Tó bá ṣiṣẹ́ ìṣẹ́gun tí ò bá ṣẹ́ pé mi nílé ẹjọ́ ẹ lọ bá mi bèrè ibi tẹ́ ti bí mi kí ló ń ṣẹlẹ̀ ńbẹ̀ kí ló ń ṣẹlẹ̀ nínú ilé wa. Tí business ẹ tó bá go down tó ń go down tó dẹ̀ continue tó ń ṣiṣẹ́ rà padà tó continue tó ń ṣiṣẹ́ kí náà ti ń pè oríṣiríṣi pé dádì ẹ ń lé pé bàbá mo ti pẹja mo ti dá jẹ mo padà ń gbà mo parọ́ gidi gbà mo ń gbébọn lé ó yá ẹ mú mi lọ síbi tẹ́ ẹ ti bí mi kí nìkan tó wà ń bẹ̀ kí nìkan tó wà nídìílé wa. Forget about being born again Christian. Ṣé gbogbo àwọn bàbá tẹ́ ẹ̀ ro yẹn tẹ́ bá farawé wọn they have no conscience. They care less about you. Church mi ni church wa ni bẹ̀rẹ̀ church yẹn nínú yàrá ẹ̀ ní káwọn ọmọ ẹ̀kọ́ ẹ̀ máa jọ dáadáa mẹ́wàá tán bá dáadáa mẹ́wàá ẹ lọ fowó ẹ lọ fi ṣe shopping sínú fíríjì yín kẹbẹ̀rẹ̀ sí ní jẹ. Gbogbo ìtẹ́ ń dá sínú church ta lónìí àáfàá ń rú ọmọlékéwù sanra. Ṣèbí wọ́n gbé kinní kan jáde wọ́n ní kámá àbí kí náà ti ń pè. Okay, time up. Okay, I'm told that my time is up. God bless you all. Mo ní àwọn admin mi wọ́n ní time is up. Okay, God bless you. I will come back. I'm coming back to this topic. Ẹ padà lọ sílé. Ẹ lọ mọ orírun yín. Ẹ lọ mọ orílì tán yín. Kí wọ́n bá máa ṣe kí ni. Kọ́ bá máa bàbá fi búrẹ́dì kó yín lómi ọbẹ̀ lọ. Ire o, ire kàǹkà. Ó dìgbà.